tó ẹ̀yin ènìyàn wa ẹ kú ojúmọ́ o a kú bójọjọ́ ṣe rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí ọlọ́run ọba tó ní kápá ọlá lágbára lórí ohun gbogbo ọba tó lè ṣe ohun gbogbo ọba ajípọ̀jọ́ kúdà yóò mọ tì wá lẹ́yìn yóò mọ wà pẹ̀lú wa nígbà gbogbo kò ní jẹ́ kílẹ̀ Yorùbá kó pasán ọlọ́run ọba tó dẹ̀ ní kápá ọlá yóò jẹ́ ká rí ìdáǹdè ilẹ̀ Yorùbá yóò jẹ́ kílẹ̀ Yorùbá gba ìdáǹdè lágbára lọ́wọ́ Elédùmarè. Ọ̀rọ̀ kan la sáré mú wá ní ṣókí la fẹ́ yànnàná rẹ̀ ní àkókò yìí a fẹ́ káyàn èèyàn wa kẹ́ mọ ibi tí bàtà ti gbé ń ta oníkálùkù lẹ́sẹ̀ nílùú Èkó. Tẹ́ ẹ bá wo election tá a ṣe lọ ní 2023 election presidential election ẹ rí i pé Lagos State wọ́n lose outrightly. Kí ló dé fà tán fi lose ni ọ̀rọ̀ tí wọ́n ti ń bá gọ́vnọ̀ sọ kì í ṣe gọ́vnọ̀ tó wà bẹ́ẹ̀ nísìn ẹ jẹ́ ká sọ pé ọ̀rọ̀ tó ti ń bá ìjọba sọ látọjọ́ tó ti pẹ́ tíjọba ò múlò òun ló dá wàhálà yẹn lẹ̀ ló dá húwò yẹn lẹ̀. Kí lọ̀rọ̀ tán ń bá ìjọba sọ tó dá húwò lẹ̀? ọ̀rọ̀ lórí ká máa fowó lé nǹkan tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fẹ́ tà fáráàlú. Ìjọba kọ́ building níbi 18 years back 18 or 20 years back na kọ́ àwọn building tá à ń sọ yìí lérí Àìgàndò ní o àti Lágége ń bí wọ́n ń pè ní housing estate. Gbàtà kọ́ bẹ̀ nígbà yẹn àwọn èèyàn lọ ra wìtìwìtì 3.5 yìí nígbà yẹn dàbí gbà téèyàn kó 35 million ra ilé ni o. Nígbà tá à ń sọ yìí 3 bedroom flat téèyàn ò bá kọ́ ní level Ayọ̀bọ̀ èèyàn lè ná ju bí 2.8 2.5 lọ. Nígbà tá à ń sọ yìí tó wó lẹ̀ máa wà nú ẹ̀ èlò náà talẹ̀ láyọ̀bọ̀ nígbà tá à ń sọ yìí tá bá talẹ̀ tó wọ́n tápáwátá ẹ̀ẹ́rì aflot tí ò ju 200,000 lọ láyọ̀bọ̀ 250 nígbà yẹn tó bá bọ́ sáàrin gbangba tán wọ́n ta wọ́n pátápátá 500,000 nígbà tá à ń sọ yìí. Bọ̀ ìjọba bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ilé wọ̀nyẹn kiri ẹ bẹ̀rẹ̀ sí ní ta 3.5 ilé tí ò ní car park tó yẹ pé tó bá ti lè rà tán car space tó ní òjẹ́ yọ kan lọ. Wọ́n á wá kọ́lé yìí wọ́n á wá ta ilé yìí fáwọn èèyàn àwọn ẹjẹǹtì kan wá kówó kalẹ̀ wọ́n fi ń ṣòwò tí ìjọba ti parí ẹ̀ nígbà tẹ́ pé ìjọba tí ìwé ẹ̀yìn wò àwọn tó bá jọba kọ́ àwọn náà ni ó bá jọba tà á wọ́n ó tà fún èèyàn kan àwọn tẹ́ bá rí Ìṣèké ṣukú di àwọn làwọn ti ń rà á. Irú ẹ̀ ṣẹlẹ̀ nílé epo ọjà nígbà wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀bù ní ọjà yẹn Ìgbò náà gbé kọ́ńtíráàtì yẹn fún tí ò lè ṣẹlẹ̀ nílùú wọn láéláé. Wọ́n wá gba ọjà yìí wọ́n ra àwọn ilé yìí sọ́rí nígbà tí wọ́n ra àwọn ilé tá à ń sọ yìí nígbà yẹn àwọn wà lọ́mọ tún ta wọn ò ta níye tíjọba tún ta fún wọn o 3.5 yẹn gan lásán kì í towó wọn o àwọn àtúwàtà bíi 7 million ẹ mọ̀ pé ibi lọ́rọ̀ bá ti rí báyẹn Yorùbá ò ní interest inú ẹ̀ láéláé kò sí Yorùbá tí ó rí irú nǹkan yẹn tí ó kówó èlé nítorí kíni Agége bí Yorùbá ṣe rí nìyẹn pé tí bá mú 7 million lọ sínú gbòfọ̀ mo mọ nǹkan tí màá kọ́ síbẹ̀ tí màá kọ́ 3 bedroom tó máa tó ní box quarter màá dẹ̀ ní car space bí Yorùbá ṣe ń ronú nìyẹn pé nígbà tẹ́ pé ìlú wa la wà ilẹ̀ dẹ́pọ̀ tí n bá rí ilẹ̀ láàrin Èkó mọ̀ àrí lábẹ́kúta màá rí Ìbàdàn àmọ́ èèyàn tó kọ́lé sí Ìbàdàn tí ń wá sẹ́kọ̀ọ́ lójoojúmọ́ àmọ́ èèyàn tó kọ́ sábẹ́kúta tí ń wá sẹ́kọ̀ọ́ lójoojúmọ́. So nígbà yẹn àwọn yẹn wá sàǹdọ́gbọ́n wọ́n fa àwọn nǹkan báyẹn wọ́n yọ̀ǹda ẹ̀ fún wọn ẹ lọ́ máa jẹ́ nígbà tí gọ́ọ̀mẹ̀ntì ò bá ti ta fún Yorùbá tó jẹ́ pé àjòjì gòdògbò ni wọ́n ń tà fún àwọn ilé máa fọgbọ́n rà lọ́wọ́ wọ́n lè ra bí 100 wọ́n ó tà fúnra wọn lọ wọ́n mẹ́kọ̀ọ́ wọ́n lọ gbowó ní kékeré báwọn náà ní káàṣì yẹn lọ́wọ́ o báǹkì ní ìyá wọn lówó báǹkì tó dẹ̀ fún wọn lówó ń gbà yẹn tá a mọ̀ GT àti Zenith Bank ni àwọn báǹkì yẹn mọ̀ fún Ìgbò lówó
kò sí Yorùbá tó lè débẹ̀ láyé tẹ́ máa ń fún èmi fúnra mi as at that time ní 2009 mo apply fún loan ní GT wọn ò fún mi nǹkan tẹ́lẹ̀ fi tàn mí wọ tó fi jẹ́ kí n open account yẹn nìyẹn wọ́n tàn mí open account yẹn as at that time tí wọ́n bẹ̀ mí gbé àmọ́ wọ́n rí ẹ máa rówó kò sí kinní kan àwọn máa fún yín lówó fún business yín mo rí truck tí mo fẹ́ ra ń gbà náà mo dẹ̀ lówó lọ́wọ́ wọn owó gidi pé ẹ bá ń double owó yìí sódà màá lè ra truck yẹn wọ́n kàn parọ́ fún mi wọ́n ti ń fò ní dòní fọládọ́là nígbà tí mo sọ yìí so kí ni mo fẹ́ fà yọ mẹ́rin pé tá bá ti ráhùn business yẹn ẹ mọ̀ pé business bìrìbìrì tí owó tí turnover ẹ má tètè ṣe àwọn báńkì láìkẹ́ pẹ̀lú àwọn ọmọ Ìgbò Yorùbá àwọn ṣòwò wọn kọ́ àwa lówó ṣiṣẹ́ irú yẹn torí ẹ̀ la fi yàtọ̀ sí wọn wọ́n wá irú opportunity yẹn náà wá rí wọ́n ra gbogbo Lẹ́kì tẹ́ ẹ bá dé Lẹ́kì 60-40 ni 40% Yorùbá 60% Ìgbò ló ní Lẹ́kì àṣírí lẹ́ngbẹ́lẹ́nu ilé ni ní Festac tá à ń pariwo lójoojúmọ́ 70-30 ni àwọn àjòjì gbòdògbò because àwọn Haúsá kọ̀ọ̀kan náà wà ń bẹ̀ àwọn àjòjì gbòdògbò bíi 70-30% ní Yorùbá tó wà nù inú Festac tẹ̀ wọ́n ẹ wá sóṣòdì gbogbo ilé tẹ́ ẹ rí níjọ́un táwọn èèyàn ń gbé lóṣòdì wọ́n ti sọ di ṣọ́ọ̀pù tán àwọn wọn rà bíi 10-90 ní Òṣòdì tẹ́ẹ̀dẹ̀ bá dẹ̀ rí àwọn alájà tí ń taṣọ yẹn ni wọ́n kàn di àwọn tẹ́ẹ̀nì yẹn mú gbogbo nǹkan yòókù Ìgbò lónìí lóṣòdì ẹ lọ́wọ́ nǹkan tí mo sọ yìí Lagos Island náà wọ́n ti wá bẹ̀rẹ̀ ní Lagos Island tí kì í bá ṣe pé ọba bẹ́ẹ̀nbẹ́ ọba wà ní inú Lagos Island tó jẹ́ ọba first class tí kì í bá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti dìde nínú Lagos Island àbá máa rí 30-70 ní Lagos Island náà bọ̀ ọ̀pọ̀lọpọ̀ lé ń bẹ̀ ṣọ́ọ̀pù làwọn Ìgbò fi ń ṣe wọn gbébẹ̀ Yorùbá náà ní gbélé wọn bẹ̀ but lójúmọmọ ọ̀sán tẹ bá fẹ́ ka ẹ̀yà tó wà láàrin wọn tẹ bá wòye 30-70 ni Ìgbò kó 70 àwọn kó 30 so àwọn ìrìn àjò tá à ń sọ rèé níbi tí election yẹn ti wọ́ nígbà táwọn Yorùbá believe pé presidential election àmọ́ bí ó ṣe lọ kìnìkan ẹ mọ̀jẹ̀ ń tàn yín jẹ nígbà tó di pé wọ́n lose ojú gọ́ọ̀mẹ̀ntì là pé kí ló lè ṣẹlẹ̀ wọ́n wá ń rí àwọn ibi tó pé Àlímọ̀ṣọ́ ń jọun kálímọ̀ṣọ́ bá gbé ìbò kalẹ̀ ìbò orí tébù wọ́n fàyà ni náà bá fẹ́ rí nǹkan kan Arẹ́gbẹ́ṣọlá láti wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun wá campaign lẹ́kọ̀ọ́ nígbà tó dìgbà governorship gbogbo wáyé iṣẹ́ tá a ṣe ní governorship kò ń ṣe iṣẹ́ kékeré o kí Sanwó-Olú má bàa lose seat yẹn torí aṣọ pé wọ́n win ní presidential yẹn moral yẹn ti dìde sí wọn lára èyí táwùsà support wọn nìyẹn o táwùsà tún support wọn ẹ wá wò káwùsà lọ support wọn ẹ̀yà méjì yẹn wọ́n beat Èkó ẹ̀yìn ọmọ nílẹ̀ nígbà tó di governorship gbogbo ọgbọ́n tí Yorùbá nílé ayé la lò tógún àṣírí ìbáwọ́ gé fún ilé ní but ẹ̀yin èèyàn kan ní believe nígbà tó dìgbà election yẹn ọ̀pọ̀lọpọ̀ tó ti lọ kọ́lé síta tí wọ́n sì ní káàdì ìdìbò Èkó lọ́wọ́ tó jẹ́ pé ilé wọn jọ́nà lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ sùn sínú ilé ni aláti lọ campaign fún wọn tá a mọ̀ ẹ máa bọ̀ lẹ́kọ̀ọ́ àgbà ọ̀tẹ̀ fún wọn ọ̀pọ̀lọpọ̀ owó Èkó wa wọ́n wá sí street tán ti kúrò tó jẹ́ pé owó ilé ló lé ọ̀pọ̀lọpọ̀ wọn kó ń bẹ̀ torí à ń pariwo fún Lagos state government yìí sì ẹ dákẹ́ ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ agent tẹ́ ẹ bá fi control sí wọ́n sọ Èkó wọ́n sọ kalẹ̀ tí ò ní sí kankan tẹ́ ẹ̀ ní ipa kankan tẹ́ ẹ lè sà toró sì ṣẹlẹ̀ lójú mi lánàá ìjẹta ló dé kí n mọ sọ̀rọ̀ tí mo sọ yìí wọ́n wá
àwọn èèyàn wá wọn lọ fi mọ́tò kó àwọn èèyàn wá ẹ tí ó kọ́ ọmọ àtìyàwó wá èrò wa wọlé sẹ́kọ̀ọ́ náà fi rí ìbò ìdílé kò ní governorship tá a fi rí wọn bíi ti padà wọn bá tó ń nà wá mọ́lẹ̀ ní governorship tó náà múra gidi gan. ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ọba àkọ́kọ́ náà ìbò nàìjíríà ìbò ẹlẹ́yàmẹ̀yà ni tó bá ti dọ̀rọ̀ presidential ìbò ẹlẹ́yàmẹ̀yà ni kò sí mo máa ń ṣe kò sí mi máa ń ṣe ń bẹ̀ ẹ̀yà rẹ lọ́dìmú àyàfi tí ẹ̀yà kejì bá nífẹ̀ẹ́ sí kẹ́yà àkọ́kọ́ dìbò tágírímẹ̀ntì bá ti wà wọn lẹ́fẹ̀ẹ́ ẹ̀yà míì tí ó dìbò fẹ́ ẹ̀yà míì. ó la fi wá ṣe election yẹn lọ́ngbà yẹn ẹ wá wò lé ní ẹ wá lọ ẹ wọnú Alábà lọ ẹ wo èrò tó wà ní Alábà gbogbo èmi ní Afromedia ni o gbogbo èmi ní láti àmúwọ́dọ̀fin wá sí Vox bíbá yìí àwọn wọlé rẹ̀ pọ̀ ń control gbogbo bẹ́yẹn àwọn wọlé rẹ̀ pọ̀ ń control rẹ̀ tá a bá ṣe census lẹ́nìí lẹ́kọ̀ọ́ ẹ máa rí májì táwọn pípọ̀ yẹn fi máa bá Yorùbá compete tí wọn ò bá la Yorùbá òun ni mo ṣe ń pariwo Ìkòròdú nínú fídíò tí mo ṣe lọ Ìkòròdú ní next target wọ́n ti ń ra ilẹ̀ nígbà kan Ìkòròdú ní 2015 nínú ilé ìbí tí mo jókòó sí iná tí wàá bá mi pé ilẹ̀ kan bẹ o tí wọ́n ń tà wọ́n kó làbíyá bíi 200 plot fọ́rẹ́mì kan kó máa ta ìlú ní nígbà náà 150 ní 2015 10 years ago ọ̀rọ̀ tí mo sọ yìí ilẹ̀ yẹn lénìí ti di 15 million ẹni tí ò bá mọ̀ ó ra 20 lénìí tá à ń sọ̀rọ̀ yìí kí ló sọ lẹ́yìn dá 15 million 20 million kí ló sọ dà ṣé bẹ́ẹ̀ ni refinery Dangote wà ní ṣé bẹ́ẹ̀ ni refinery lọ́nà tó yẹ pé tẹ́ ẹ bá ti kú ń bẹ́ẹ̀ lè jáde padà gbàbẹ̀ lọ sábẹ́kúta gbàbẹ̀ lọ sógun state ọ̀nà tí ò dáa ni wá sèkó lọ́nà dá jáde kúrò kò dẹ̀ sọ́nà míì tó ẹlẹ́gbàá wò Èkó dọ̀nà kan yẹn náà lọ kí ló wá ló sọ ilẹ̀ yẹn di 15 million. tẹ́ bá wá sọlẹ̀ di 15 million bẹ́ẹ̀ ṣé ẹ ti mọ Yorùbá tá a nírò rí àwa tá a ní intention àti gbalẹ̀ onílẹ̀ èmi tí mo wá láti ìlú òkè láti yàn níyàn Ọba Àgùn kí n wá fẹ́ ra ilẹ̀ Ìkòròdú kan pè fún mi ní 5 million àbí 10 million tí mo sì sọ pé tí n bá dé fọ́ọ̀mù àárẹ̀ ilẹ̀ 1.2 full plot ṣé mi wá ní máa lọ́fọ̀ ètí ń gbé àwọn Yorùbá kò lẹ́kọ̀ọ́ òun lẹ́rìí àwọn tájọ́ ọmọ Èkó gan tó já wòórì gan ọ̀pọ̀lọpọ̀ tí kòkòrò wọ́n ti fẹ́ kó lọ tán nígbà míì bá ta lé bàbá rẹ̀ mọ́lẹ̀ tó bá ti ta tó gba bí 50 million nígbà wo 50 million yìí kò yẹ kó lọ pé bóyá kákan fi ṣe márìjì lásán jẹun wálẹ̀ kan rà tèmi náà máa gbé tí mo pè nílé odò oko Abẹ́òkúta bó kó fọ̀ wọ́n ń lọ sọ ní lẹ́kì kún fọ̀ ó kárí gbajú wọ́n bá lọ́ra rẹ̀ síbi wọ́n bá kọ́lé débi wípé Lagos State University àwọn gan quarters wọn staff quarters wọn Ifọ̀ ló wà Ifọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí o Lagos State University ṣé Lagos State nàbí yes Lagos State University ṣé Lagos State nàbí Lagos University àbí University of Lagos Unilag ni Unilag káti ẹ̀sọ̀ gbà pé federal ni Ifọ̀ Unilag ni o Ifọ̀ ń bì báyìí ní quarters wọn wà staff quarters kẹ́mọ̀ wá wo ẹ máa wo èrò orí ọmọ Èkó ẹ wà á rí gómìnà yóò ṣe fìlà pẹ́ẹ́lí báyìí wọ́n mọ̀ lọ wọ́n mọ̀ láwọn ń ṣètò òlu àwọn ń rí 5 gbogbo kíní ìkan ló make sense ju tó dìgbà tó bá dé tó di pé àrọ́mọdọ́mọ yín dé ibi tẹ́yìn ti ṣèjọba rí tẹ́tí lògbà rí wọn ò lè lògbà ń bẹ̀ mọ́ wọ́n wá ń pa wọ́n tàn pé sọ́ọ̀mọ̀ pé bàbá rẹ ti ta bíi ni lọ́mọ tí bàbá rẹ ṣe gómìnà lẹ́kọ̀ọ́ wọ́n padà parí tàn pé bàbá rẹ ti ta bíi ṣé ìmọ̀gbà tẹ́ gbowó bí ni. ìhun là ń tẹ̀ láti bájọba Èkó sọ tó bá wù yín ẹ̀ máa wòran ṣùgbọ́n àpàdà báyìí ó ti ń bá Abẹ́òkúta àwọn ará abẹ́ ní plan wọ́n dẹ̀ sọ kàn wá lójú wípé
àwọn Ogun State ní next target àwọn báwọn ti fẹ́ bá Ìbàdàn náà kanlẹ̀ pé gbà táwọn bá Ìbàdàn kanlẹ̀ tán àwọn àmú Abẹ́òkúta torí pé business àwọn ò lọ sọ́nà Abẹ́òkúta ló jẹ́ káwọn fa Abẹ́òkúta lẹ̀ bà wọ́n rí pé Èkó àwọn ti fẹ́ jẹ Èkó tán so Abẹ́òkúta ló kù pé Ìbàdàn àwọn náà ti fẹ́ jẹ́ Ìbàdàn níbì kan. Wọ́n wá Orji Uzor Kalu wá ṣe plan kan ibi tí mo ń lọ rèé o torí mo fẹ́ parí section yìí sí bíbá kí n tó bọ́ sórí section mi. Orji Uzor Kalu ó wá plan section kan ó wá sponsor bill kan ní house ní Federal House ní Senate wípé ibi téèyàn bá ti wà ní Nàìjíríà kí ìjọba fọwọ́ sí wípé èèyàn lè ní second home téèyàn mọ̀ pé ní ìlú èèyàn tí ò sí tó lè jẹ́ pé gbogbo tó bá ń ṣe nínú ìlú yẹn lèyàn ó ní ẹ̀tọ́ sí pé bíìlì yẹn pé kí wọ́n grant ẹ̀ bíìlì yẹn ni wọ́n send sí house nísìn àmọ́ stage tó dé àti ìmọ̀ state tí bíìlì yẹn dé tí bíìlì yẹn bá dẹ̀ wọ house wọ́n máa náwó lórí bíìlì yẹn owó tẹ́lẹ̀ máa ná lórí bíìlì yẹn kì í sọ Orji Uzor Kalu ní ó na àwọn ọmọ Ìgbò pátá ni wọ́n ná dá owó yẹn gbogbo oye tó bá fẹ́ ná lé ayé yìí wọ́n ó ra Fúlàní ní house láti dìbò against Yorùbá láti lè rí kíní yẹn kan approve ẹ̀. The only thing tí a ní chance ta ní ni pé òfin yẹn náà wà fẹ́ tilẹ̀ Haúsá náà òde chance kan tó ta ní nìyẹn torí táwọn Haúsá bá wo ohun tí ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lè ní pẹ̀lú ọ̀rọ̀ bá a ti ń pariwo insecurity àwọn náà lè fẹ́ wò pé kí ni mo ń ṣe àwọn Yorùbá yìí gan kí wọ́n lọ support àwọn Ìgbò tó bá fi lè support Ìgbò nǹkan bá Yorùbá ń dín nìyẹn o tábà tiẹ̀ la fẹ́ gbòmìnira tómìnira yẹn ọba tí ìwà bọ́ sí ẹ wá wo iye ọdún táwọn pípọ̀ yóò fi rúlu wa tí wọ́n fi ojú wa gbólẹ̀ tí wọ́n fi wá sí yẹ̀yẹ́ torí ẹ̀ la ṣe ń kéde fáwọn ọmọ Yorùbá kan tí gbogbo wọn dákẹ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò gbọ́ pé wọn ò rí wípé property tẹ́ ń gbẹ́kẹ̀lé tí ń mú yín rọrùn sùn tọkàn yín ń balẹ̀ pé nítorí pé wọn ò ní property náà ṣe fẹ́ gba òmìnira tó bá yẹ pé ní property ni ṣé ọ̀rọ̀ Yorùbá nation ló kàn ẹ jẹ́ kí wàhálà yẹn dé kómìnira ẹ mọ̀ ti tẹ̀ wá lọ́wọ́ kẹ́ wá wo tí wọ́n fojú gbogbo yín rí lórí property tẹ́ gbẹ́kẹ̀lé àwọn ní ó padà máa gbowó owó lẹ̀ lọ́wọ́ yín lẹ́kọ̀ọ́ yìí Ìgbò ló padà máa gbowó lẹ̀ ṣé ẹ mọ àwọn junction tẹ́kọ̀ ọmọ Ìgbò ní gbowó tàbí lẹ́kọ̀ọ́ ìṣẹ́ mọ́ yé wọn ibẹ̀ là ń bọ̀ torí ẹ̀yìn ẹ̀ kàǹkà kún ó dìgbà tó gun bá jà Yorùbá kí Yorùbá tó jà èyí ó ṣe dìgbà tó gun bá jà kó tó jà kíní ó wà nù blood wa especially àwọn tó bá gbé kó dàgbà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó gbé Èkó dàgbà ogun ní máa kọ́kọ́ jà wọ́n káwọn tó jagun àwa tá a wá láti ìlú òkè àwa wọn ò train wa bẹ́ẹ̀ àwa gẹ́gẹ́ lálọ́ máa fọwọ́ tọ́ ogun nídìí pé níbo lọ jókòó sí àbáyé ẹ̀ fẹ́ bàjẹ́ ni báwa ṣe rí tiwa nìyẹn wọn ò train wa pé kó gun kọ́kọ́ kalẹ̀ kún wa ká tó ṣiná fún wọn ò train wa bẹ́ẹ̀ àwọn ni Babangida ń bá wí àwọn Yorùbá Èkó mọ́jẹ̀bú tẹ́ẹ̀mọ̀ rí tó fẹ́ pa yín báyìí ẹ̀rànjú lẹ́ẹ̀mọ̀ wò olùgbà tó bá tó wọlé tán bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà ń bẹ lábroad báyẹn tó jẹ́ pé wọ́n ní ìṣòro tí wọ́n ní kí wọ́n tó kó Nàìjíríà ni wọn ò yanjú ẹ̀ nígbà tí ìṣòro yẹn wá mú wọn lẹ́wù tán lóyìnbó tí ò jẹ́ wọ́n rọ́nà lọ wọ́n sì mọ́ wá pé lẹ́gbẹ́ ẹjọ́ kí ni mo lè ṣe nígbà tó ti bọ́ sẹ́yìn òdi kí ló fẹ́ ṣe bó ṣe ń jagun nìyẹn ogun tẹ́yìn ó jà lẹ́yìn òdi kò rọrùn bí kò wà níbi tó ogun ti jà gangan kọ́ra ìbọn ogun yẹn kúrò lọ́rùn làwọn ọ̀pọ̀lọpọ̀ fi máa complain pé àwọn send owó sí babaláwo kan ó bá wọn ṣe nǹkan àwọn ò tí ẹ̀ ríṣẹ́ rẹ̀ bó lè ṣe fẹ́ ríṣẹ́ rẹ̀ ìwọ tó gún ti wọnú ẹ̀wù rẹ kó tó lọ ti ká pọ̀ mẹ́rù ó ti kó sínú àpótí ó ti kó lọ lóyìnbó ẹ̀ ń lọ́jọ́ ń gbé ẹjọ́ lọ ń gbé ìwọ àtogun lẹ́jọ́ ń gbé ọwọ́ àrípò ogun jà ọwọ́ afẹ́ bọ́nú ogun yẹn ọwọ́ send owó sí Nàìjíríà ó kà máa fowó rẹ jẹsẹ̀ mọ́ wàláì òdodo ọ̀rọ̀ tó kóró ní ọ gbọ́dọ̀ dúró tógun tí ń jà ọba yìí ná kọ́kọ́ bọ́nú ẹ̀ kó tó gbé gbèsè torí wọn ní gbèsè tó gbé wọn ní jẹ́ ó dá lọ́jọ́ iwájú
èyí fogun lẹ̀ máa wo pé eléyìí kò ní ìtumọ̀ àmọ́ yanjú ẹ̀ tó bá yá kì í rí bẹ́ẹ̀ mọ́ ogun yẹn máa ń lé o yóò ti wọnú ẹ̀jẹ̀ yẹn torí pé ilẹ̀ ẹ̀bẹ̀ yẹn yìí ṣe ilẹ̀ ibi tó ti ń jagun irú ogun tẹ̀ ń jáun kì í ṣe ilẹ̀ tó ti ń jagun irú yẹn ni ilẹ̀ tí èèyàn ti máa ń rí ọrọ̀ ni ṣùgbọ́n gbà tó bá débẹ̀ tó bá rí ọrọ̀ lọ́ọ́ rí pé ogun lé ní tẹ̀lé ọ káàkiri bóòlù yẹn ṣe fẹ́ bọ́m̀bẹ̀ bóòlù yẹn ṣe fẹ́ bọ́m̀bẹ̀ ìyẹn ẹjẹ dáadún dúró lórí ìyẹn Ọlọ́run bá láàánú yóò bá gbalẹ̀ Yorùbá eléyìí tó wá jẹ́ nọ́mbà 2 bẹ̀ òun ní ọ̀rọ̀ kéèsì Aláàfin àti Ọọ̀ni táwọn èèyàn tó ń pariwo káàkiri mo mọ̀ọ́mọ̀ sọ fáwọn èèyàn pé ẹ jẹ́ ká mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ Aláàfin Ọọ̀ni ó nídìí ìtí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ju gbogbo ọ̀rọ̀ Aláàfin Ọọ̀ni nǹkan kan lọ nígbà tí Ọ̀nìrìṣà tó lọ sí occasion kan tí wọ́n ti pè wọ́n tí ìyàwó president pè wọ́n síbẹ̀ Aláàfin jókòó mi ìmọ̀ba tó jókòó láàrin wọn sí ọba Ògbómọ̀ṣọ́ sí Ṣọ̀ún bí wọ́n ṣe rí tí Ọọ̀ni wọ patí ẹ mọ̀ pé patí náà púpọ̀ làwọn ọba ilẹ̀ Yorùbá máa ń lọ nísìnyí patí ni èmi ò mọ tí wọ́n dá pẹ̀lú patí bí wọn ò bá lọ patí bóyá ayé òde recognize wọn ni ọdún náà nígbà tó wọ́n ti relegate nǹkan tó ń pè lọ́ba ní jẹ́ gbogbo wọn lọ patí tí wọn ò bá lọ patí bóòlù ẹ̀ ti mọ̀ pẹ́nìkan bẹ tí ń jọ́ ni bóòlù ẹ̀ ti fẹ́ mọ̀ pẹ́nìkan wà tí ń já Aláàfin tí ò bá lọ patí iṣẹ́ wo ló fẹ́ mọ̀ ṣe láàfin àwọn paymaster wọn sì ló invite wọn kó gbọ́dọ̀ má lọ tọ́lá náà sọ sálárì ó gbọ́dọ̀ má lọ nígbà tí Aláàfin wá dé tí Ọọ̀ni wọ hall yẹn a rí bàbá wa Ṣàngó Ògbómọ̀ṣọ́ wọ́n dìde wọ́n kí Ọọ̀ni náà náwó sí wọn ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé Ọọ̀ni naturally bọ́lá ṣe dáhùn Ọọ̀ni máa ń smile kì í ṣe ẹni tójú ẹ̀ máa ń le kókókó is a very nice kábíyèsí tí bàbá bá wọ ibì kan tẹ̀rín tọ̀yàyà ní tẹ̀rín tọ̀yàyà even kan ní nǹkan nínú sí tó o bá rí ìwọ gan tùnú ká pé ẹni tí dájú kí ló tún kù mo kàn fẹ́ fi medium mi mo kàn fẹ́ fi plate sí bàbá wa Aláàfin ni èèyàn ò lè gbókèrè mọ́dúndún ọbẹ̀ èmi ò bá rọ̀ yín dáadáa tó bá jẹ́ pé ní tòótọ́ àti lódodo ẹ̀yin náà wà nínú àwọn ọba tí ń ṣàkóso ilẹ̀ Yorùbá ẹ̀rẹ́ pẹ̀lú Ọọ̀ni kì í ṣe dandan ní kẹ́tẹ̀ fúnra yín kì í ṣe dandan ní kẹ́ ẹ kúnlẹ̀ fúnra yín ṣùgbọ́n ẹ̀rẹ́ pẹ̀lú ẹ ṣàyẹ́sí ẹ mọ́ lejú koko níwájú Ọọ̀ni mọ́ ẹ̀yin náà túraká ẹ mọ́ rẹ́rìn àìmọye ọba tó yẹ kẹ́ mẹ́tì tó ju gbogbo àwọn ilé tẹ́rẹ̀ ládùúgbò yín tí wọ́n ń bá yín yẹn lọ àìmọye ọba ẹ túraká ẹ sọ yàyà gbogbo ilé táwọn èèyàn ń fún yín ní story tí ò ní túmọ̀ gbogbo ẹ̀ wọ́n kàn fi ń da ìlú irú ni ẹ sọ yàyà ayé ti kú òǹbí tẹ́ ẹ fayé sí ayé ti kú òǹbẹ̀ ṣé ẹ mọ nǹkan tó yìnbó pé àpèrè yín stúùlù náà pé stúùlù Aláàfin Ọọ̀ni of Ifẹ̀ tróònù náà pé tróònù ìyàtọ̀ wà láàrin tróònù àti stúùlù ẹni bá gbóyìnbó dáadáa gbogbo ilé lọ lóyìnbó àwa ò débẹ̀ rí àwọn ọ̀dẹ́ lóyìnbó rí ẹ̀yin ti lọ láìmọye ìgbà ẹ̀yin ti gbébẹ̀ ìgbà ìlẹ́bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín sí ẹ lọ wo òyìnbó yẹn dáadáa stúùlù àti tróònù wọ́n yàtọ̀ síra wọn àpèrè Aláàfin stúùlù wọn ń pè ó èmi ò tiẹ̀ bá yẹn wá tèmi bá wá ni pé ẹ rẹ́ pẹ̀lú àwọn ọba tẹ́ ẹ ti bá lórí àpèrè ẹ ṣàyẹ́sí gbogbo wọn ẹ rẹ́rìn ẹ túraká kátẹ́gùn àlàáfíà ọ̀fẹ́ sí yín kì í ṣara Ọ̀yọ́ nìkan lẹ́ẹ̀ mọ́ bá ṣe
ará Ìbàdàn náà nídìí yín, ará Àkìrè nídìí yín, bẹ́ẹ̀ náà lára Àwó nídìí yín. Ṣùgbọ́n lè tẹ́ ń dé kúkúkú yìí ẹ̀ ní ráwọn èèyàn bá yín ṣe. Gbogbo lè tẹ́ ń ṣe yìí kì í ṣe nǹkan tó kàn nìyẹn o. Ẹ túraká pẹ̀ lọ́ni. Ẹ túraká pẹ̀ lọ́ni. Tó bá yá àwọn Ṣàngó Ògbómọ̀ṣọ́ yìí, wọ́n ó padà fàsẹ́yìn fún yín tán bá rí pé ẹ̀ ń dè kúkúkú púpọ̀. Gbogbo wọn ó fàsẹ́yìn fún yín. Wọ́n ó fàsẹ́yìn fún yín. Ẹ bá àwọn èèyàn ṣe. Bẹ́ẹ̀ ṣe wà tẹ́ ẹ bá ní ṣíṣe ń bì kan, ẹ pe Ọ̀ọ̀ni ó lọ. Ọ̀ọ̀ni yìí ṣẹni tí máa bá èèyàn ṣọ̀tá. Èmi ò tí ì gbọ́ rípọ̀dé ń bọ́ bá kan ṣọ̀tá nílẹ̀ Yorùbá yìí. Ilé tó wà ti Rashidi ní fúnra rẹ̀ lẹ́dẹ̀kì, kò sí tó kàn ní. Mo ní fúnra rẹ̀ lẹ́dẹ̀kì, bó dẹ̀ ṣe wà Rashidi gbọ́n, ó lè ti lọ bá Ọ̀ọ̀ni lẹ́yìn máa tí kò tó máa tún sọ̀rọ̀ papọ̀ padà. Kò sí Ọ̀ọ̀ni anytime tó bá ti wọ ọ̀dọ̀ ẹ̀ náà ni ó tán. Ìtàgbẹ̀ bàbá nu, ètí bàbá fi jọmọ lọ́nu, bàbá lèyìn ó ṣètò tún padà lọ́dọ̀ balẹ̀ tí ó ṣètò gbà. Bàbá máa gbà ní. Ẹ̀yin náà lẹ́yìn lápò yín, láàyè yín bàbá lẹ́yìn náà, Aláàfin. Ẹ má pe àpèrè yín ní kúkúrú, ẹ má sọ̀rọ̀ ayín dẹni kúkúrú láàrin nílẹ̀ Yorùbá. Ẹ túraká kẹ́ni káàkiri, ká mọ̀ pé Aláàfin tún ti wà. Ilé ìtẹ́ ìṣe tẹ́ ẹ̀ ní kúkú yìí kò ní túmọ̀. Kò ní túmọ̀. Ẹ gbọ́ Ọ̀ọ̀ni lọlé, ẹ lọ bá ń fẹ́. Ẹ sọ̀rọ̀ lẹ̀ Yorùbá. Ilé ìtẹ́ ìṣe ẹ̀ tí sọ̀rọ̀ lẹ̀ Yorùbá rárá. Ẹ kàn ní di kúkú. Tó lè fẹ́ ṣe lè dà. Ẹni wọn ní Ọ̀ọ̀ni ẹ̀dìdé, àtẹ ẹ̀dìdé, kò sí tó kàn ní. Nígbà tí gbogbo àwọn gbága tọ́ ni ó jókòó sí síbẹ̀. Ìmúlẹ̀ tọ́ ni jókòó tán ẹ̀yin náà wàá dìde. Ẹ tẹ̀ yẹ́kẹ́yẹ́kẹ́ lọ bá bàbá ẹ kú dìde o. Àní àwa kìíní náà ni pé bá a ṣe rí ìrìn àjò yìí ni o. Kódà ibẹ̀ tó dáwọ́ ẹ̀kẹ́ rẹ̀ rìn àwọn olórí láàfin kọ́ àkú ìlú yìí o, nǹkan yóò dá o. Tó padà wá sórí ìjókòó yín. Àwọn èèyàn nímọ̀, àwọn bloggers ò ní máa rí kíní ìgbé káàkiri pé Ọ̀ọ̀ni ó kí Aláàfin jókòó. Kí ló kẹ́ anybody pẹ̀lú Aláàfin jókòó. Aláàfin bá àmọ́ dìde kò ní túmọ̀. Àtòdìde àtònàró kò ní túmọ̀. Ẹ̀yin lẹ fi túmọ̀ sí. Nígbà tí aya ààrẹ dé tó jẹ́ pé master yìí ti san sálárì yìí, ṣé ẹ dìde fún? Nígbà Ṣèyí Mákindé dé, ṣé ẹ dìde fún? Ẹ dìde fún àwọn méjèèjì náà. Kò ní túmọ̀. Sápèrè tẹ ìjókòó lórí ṣé òjú ipò ààrẹ Nàìjíríà lọ ni. Ṣé bí táwa tá a jọ ọmọ Yorùbá ń jà fún nìyẹn pé ká gba glory wa padà. Ká gba glory wa padà. Ká dá ipò ọba padà sípò ọba. Ṣé bí táwa ń jà fún nìyẹn. Bó tẹ̀ jẹ́ pé gbogbo yín ò support wa, bọ́ àwa mọ̀ pé ẹ̀tọ́ tiwa tí ọwọ́ wa bá tẹ èkú dà, á dá gbogbo yín padà síbi tó yẹ kẹ́ ẹ wà. Kẹ́ lè rí gbà yín lò bí gbà bàbá yín ṣe lò látẹ̀yìnwá. Gbogbo eré táwa ń sá nìyẹn, tàdé mọ̀ pọ́lọ́ ó fún wa ṣe, àwọn alálẹ̀ ó fún wa ṣe láìpẹ́ yìí. Ṣùgbọ́n àwọn awò yín, ẹ̀yin tẹ́ ẹ ní ìjókòó gan mójútó, kò kàn yín lẹ́ ń ṣe. Kò kàn yín lẹ́ ń ṣe. Tó àní jù báyìí lọ lórí ètò tọ̀rọ̀ àwọn ọlọ́lọ́ba dé. Ọlọ́lọ́ba tó ní kápọ̀ ọ̀la yóò bá pẹ̀tù sáwọ̀ yóò bá fi òróró tùnú sí ọ̀dọ̀ bàbá wa Abdulhakeem Ọwọ́adé. Gbogbo àwọn ọ̀ka ènìyàn tí ń rojọ́ kéjọ́ fún bàbá yẹn, Ọlọ́run bá wa yà wọ́n yà yín lágbára Ọlọ́run. Ní Ọlọ́run ní jẹ́ kí kíní yóò pẹ́ lọ títí Ọlọ́run bá pẹ́ ẹ̀tù sí. A fẹ́ kí àwọ̀ yẹn kó romi lọ́dún lọ́mọ mi. Ìbáṣepọ̀ yẹn àtọ̀ni òun ló wà wá nílẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá bára yín ṣe pọ̀, ìlọ́tọ̀ tí ń sọ àtẹ́jọsọ tó jọ mọ́ development ilẹ̀ Yorùbá tí ó mú nǹkan gidi wá. N táwa fẹ́ nìyẹn o. Àwa ò fẹ́ ó ṣe kíní kan ó gún mi lánàá ó tẹ̀ mí mọ́lẹ̀ gbogbo yẹn. Ìranu ni kò bálẹ̀ Yorùbá báyìí. N tí ń ṣe wálẹ̀ Yorùbá báyìí yàtọ̀ sí gbogbo yẹn. Ilé tí ó wà jẹ́ last topic wa lénìí, òun ni ọ̀rọ̀ ọmọ pírẹsidẹ́ǹtì.
Bàbá Bọ́lá Ahmed Tinubu mo ti ní mi ní sọ̀rọ̀ nípa yín gọ́ọ̀mẹ̀ntì yín mọ́ ó nídìí èèyàn téèyàn bá bílíìfù pé yóò fàkọyọ tọ́lọ́wọ́ bá wá fún pé kó fàkọyọ àti mọ̀ pé àti wà disappointed náà àti wà disappointed ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní bẹ̀rù ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Benue odidi ìlú kan làwọn terrorist ransack tí wọ́n clear dànù tí ò sí yẹn bẹ̀ mọ́ wọ́n lé àwọn èèyàn ilé tuntun láti ẹ̀kọ́ síbẹ̀ ẹ̀ lérí ilé jọ́ ń bẹ́ o odidi field tó clear tó jẹ́ ìlú tuntun Fúlàní dẹ̀ lé gbogbo yẹn kú mbẹ́ máa nǹkan wá ń sọ̀rọ̀ tẹ bá gbọ́ voice máa yẹn mo ní máa play video yẹn ni tẹ bá gbọ́ nǹkan tí máa yẹn sọ lábẹ́lẹ̀ inú ẹ̀ má bàjẹ́ o wípé kíyàn dẹ̀ ní ààrẹ orílẹ̀-èdè kó dẹ̀ mọ́ lè jà kó mọ́ lè sòótọ́ ìdí rẹ̀ mo ṣe pè yín lẹ́rú Fúlàní torí Fúlàní ń tẹ̀yìn mọ́lẹ̀ yín gan ò lè sọ̀rọ̀ aṣọ tẹ́ ẹ wọ̀ sọ́run kọ́ igi tí Fúlàní gbélẹ̀ ẹ lè yọ nítorí wípé tẹ́ ẹ bá yọ wọn ó sọ̀rọ̀ Fúlàní lè la nǹkan mọ́ yín lórí torí ẹ fẹ́ yọ wọ́n dẹ̀ sọ pé òmùgọ̀ ni máa ń kọ́ sí kí nìyẹn àgọ̀ wípé aṣọ èèyàn ní kọ́gi kí èèyàn mọ́ lè yọ pé àgọ̀ ni máa ń fà kí ni Fúlàní fẹ́ ṣe fún yín sáwọn owó dẹ́mi yín sí ni sáwọn owó fi yín sórí àpèrè ni ìtẹ́ dà láyé ẹ ti dà kí ló tó kù kí lè fi ẹ̀yìn kí nìkan tí ń bà yín lẹ́rù lára àwọn ará Sokoto ará Katsina kí ni ń bà yín lẹ́rù lára wọn ẹ wá ń bẹ̀rù àwọn Buhari torí pé definitely ẹ lódodo tẹ́ fẹ́ sọ tẹ́ bá wọlé 2027 ẹ lè sòótọ́ pẹ̀lú aráàlú ìtumọ̀ rẹ̀ ní ẹ̀ tẹ́ bá ti láwọn tẹ́ ń bẹ̀rù tí ò jẹ́ ẹ lè sòótọ́ nínú Fúlàní ó mẹ́ pé ẹ̀yin lẹ́rú wọn despite pé èkúdà bẹ lọ́wọ́ yín sì jẹ́rú fún wọn ìtumọ̀ rẹ̀ ní ẹ̀ àwọn ìlú Benue ẹ̀dẹ̀lẹ̀ wọn bò sí lọ́la ṣé gbogbo olú táwọn yẹn ti clear irú ẹ̀ la ń sọ lẹ́kọ̀ọ́ yìí ṣé ibi táwọn yẹn ti clear ti gbogbo tó sì yẹn bẹ̀ mọ́ lẹ́ẹ̀ ti ríbò ìbẹ̀lẹ̀ ti fẹ́ ríbò Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹrù dáadáa o then ọmọ yín Ṣèyí ẹ tọwọ́ rẹ̀ bọ́ṣọ́ ẹ tọwọ́ ọmọ yín Ṣèyí ẹ tọwọ́ rẹ̀ bọ́ṣọ́ bàbá ibi tẹ́ ń gbé Ṣèyí sí kéèyàn gbé kó jẹ́ pé ẹyẹ mẹ́rìnlélógún ní bẹ nínú Ṣèyí ó sì kéré sí nǹkan tí ń ṣe ẹ̀wọ̀n jẹ̀ ń parọ́ tẹ̀yìn jẹ́ àwọn èèyàn kan bẹ tán pè ní ògbójúlógún sọmọ àjẹ́ǹkó wọn ò tiẹ̀ kíá bọ́ọ̀lù láti ti rí kò sí tí wọn ò lè dánwò ẹ kìlọ̀ fọmọ yín àǹgírí ẹlẹ́sẹ̀ mẹ́ta tí ń gùn yìí kọ́lọ́mọjò dá lọ́rùn ẹsẹ̀ bàbá ẹ kìlọ̀ fọmọ yín gan ìtí ń dálẹ̀ fi hàn wá wípé tí Ọlọ́run bá ní kágbára ó dọ́wọ́ yín 2027 gbogbo àwa tá a jọ mọ̀ ìlú yìí à save lọ́wọ́ Ṣèyí that is the meaning à save tẹ́ ẹ bá wo tí Ṣèyí ń dánwò tẹ́ ẹ bá wo tí ń tọwọ́ bọ̀ káàkiri Lagos State yìí ò ní ń pàṣẹ fún National Assembly Ṣèyí ní ń pàṣẹ gbogbo yẹn dẹ̀ rí bọ́n torí pé bàjẹ́ lẹ̀ Yorùbá ní òjò kí wọ́n expose ẹ̀ everybody ò fẹ́ fọwọ́ padà yín lójú tó náà mọ̀ pé ẹni tẹ́ ẹ bá ké mọ́ ó lè kú lójijì kíkú wọn bàdà bíi ti pẹ́pẹ́ ẹ̀rù ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n dẹ̀ ṣe rò pé wọ́n fẹ́ràn yín gbogbo àwọn tó rí ní tẹ́ ṣe tí ò dáa tí wọ́n ò sọ̀rọ̀ wọ́n ò fẹ́ràn yín o wọ́n ò fẹ́ràn yín èyí náà wá tẹ̀ jẹ́jẹ́ torí ọ̀la àwọn ọmọ yìí ẹ̀yin àtàwọn ọmọ yìí ò ní kú lórí ilẹ̀ ayé ńjọ́ kan ṣoṣo ní káwọn ọmọ yìí lọ sọ́run ńjọ́ kan ṣoṣo ńjọ́ tẹ́yìn bá lọ ẹ̀ fà àwọn ọmọ yìí lẹ̀ bó o lè fẹ́ kí ìrìn àjò ayé wọn rí ẹ ti gbàgbé Yorùbá tó sọ pé ọmọ erin ò ní fa kọ́ ọmọ rẹ náà fọn ṣẹlẹ̀ pé àwọn yóò dáhùn kọ̀máàdì ẹ̀ ní ńjọ́ táwọ́lọ́wọ́ kú ńjọ́ tí bàbá Awólọ́wọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ńjọ́ tí bàbá fayé lẹ̀ 87 first meeting táwọn àwọn Afẹ́nifẹ́re máa ṣe ká sọ pé àwọn ẹgbẹ́ bàbá ẹgbẹ́ action group tí wọ́n ó ṣe wọ́n wá lọ ṣe ní Kẹ́nẹ́ lọ́dọ̀ ìyàwó bàbá Awólọ́wọ̀
ìyàwó bàbá Awólọ́wọ̀ wá dúró chairman níjọ́ náà again bọ́kọ̀rẹ́ sí máa dúró bàbá wa Bọ́lá Ìgè ló yarí pé láyé kò possible ìyá tó nìyẹn o kì í ṣe ọmọ o bàbá Bọ́lá Ìgè ló yarí pé kò possible kọ́kọ yín jẹ́ chairman wa kò fi kú kẹ́yìn náà tó wá jẹ́ chairman ìjọ náà wọ́n kówé kó lè dídí olú Awólọ́wọ̀ tí wọ́n lọ wá bòmíì tí wọ́n ti mọ̀ ṣèpàdé ọmọ ilẹ̀ Yorùbá bọ́ ṣe kókó lè bàbá Awólọ́wọ̀ jọ náà lọ́nu ṣẹ́ni pé eré ò ní fọkọ́ máa rí fún Yorùbá yẹn ẹ dìmú dáadáa o Yorùbá ò ní gbàgbé ọlá tí Ṣèyí ń jẹ tí ń jẹ́ ọmọ rẹ̀ káàkiri báyẹn ọlá yín ni ọlá yín ní Ṣèyí nílò káàkiri bó ṣe wà àwọn tán lójú tán bá ṣẹ́jú ẹyọ kan mọ̀ péré kò lè pébè torí ẹ̀ la fi ń sọ fún yín pé ẹ tọwọ́ rẹ̀ bọ́ṣọ Yorùbá yẹn lè má yé ẹ̀yin náà dáadáa ṣùgbọ́n ẹ ti ọwọ́ Ṣèyí bọ́ṣọ ẹ jẹ́ ó jókòó ẹ jẹ́ kórúkọ royalties kó lọlẹ̀ díẹ̀ ní society ká má gbọ́ mọ́ because ó dangerous bàbá èèyàn ti wá ní torí Yorùbá ni àwa ò ní fẹ́ ká burú ṣe ní fẹ́ ká burú sọmọ yín ṣùgbọ́n ètí ń tọwọ́ bá àwọn àjòjì godogbo lẹ́nu wọn ó dẹ̀ gẹ̀jẹ̀ àwọn wọn ò mọ yín rí o èyí lẹ́ ń tira yín bọ̀ wọ́n lọ́rùn o èyí lẹ́ lọ́n fowó ra wọn o àwọn ò mọ yín o àwọn ò mọ yín rí rárá wọn mọ oko lóyún lọ́yọ̀ọ́ torí là ṣe ń wọ́nu yín ẹ bọ́mọ yín sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ tó bá possible bóyá fi fọ́nrán tí wọ́n sọ pẹ̀lú Ṣèyí àfijáde yóò tẹ̀lé fídíò yìí ẹ̀ẹ́rì bí ó ṣe lọ ẹ ṣé àdúpẹ́ tó oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ̀ tí ń dó tìwá náà lórí ètò yìí àdúpẹ́ lọ́wọ́ yín gidigidi àdúpẹ́ pé òkun Ọlọ́run bá láàánú yóò máa bùkákò gbogbo yín o wọ́n ní yìnyín kẹ́ni lè ṣe mí sí adáfẹ́rù ọmọkùnrin òde ìgúdó ọ̀pẹ̀ àyàn ifá kó tó lè sórí èmi sí àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀ ní ṣubú dànù ayé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ tọmọtọmọ ibi tí bàtà ti ń tanú kálukú yín lẹ́sẹ̀ Ọlọ́run Elédùmarè yóò máa bá yín gbọ́ ọ ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ẹ máa bá wa share fídíò yìí ẹ jẹ́ kó kálé kó kákó ẹ jẹ́ kí àwọn tó wà níjọba kí wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ibi tá a ti correct wọn àtàwọn ọba ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa bí tẹ̀ ti ràn wá lọ́wọ́ náà kò jù báyẹn lọ ọ̀pọ̀ ẹni fọlọ́run. I was invited to Lagos to meet with Ṣèyí. I met with Ṣèyí and the Minister for Youth. The Minister for Youth, when he saw me, he hugged me in Lagos. We talked, and I was to be offered 100 million naira. But the thing is, it's not all about money. There are things which I stand for. You cannot ask me to begin to promote a president who has not done something for me to say he has done it. If he does something good, I will promote him. We will support him as the president and commander-in-chief. But where he is, you cannot say I should keep quiet. I won't do that. That we couldn't settle. And they felt that I'm being stubborn not to accept money and to come to Lagos without accepting money and going back. So they planned my abduction, and on the 15th, I was abducted. Of April, I was abducted, stripped naked, beaten seriously, in collaboration with the MD of NTA. The MD of NTA, I was packaged to NTA to make involuntary statement that I am no longer, that I have renounced my position as NAN's president. I did that to gain my freedom, but immediately I released a press statement that I was forced, it was under duress, and because I was naked, I was beaten. They claimed that they will share the video. That Ṣèyí told them that they can share the video, nothing will happen. And that even if they kill me, he will order. That was the word Ladoja used. It is Ladoja that is telling me this. That he will instruct, yes, he will instruct the Inspector General of Police to cover it up. And if he doesn't do that, that he will go. So I now asked, even this morning when somebody was telling me that, you know who Ṣèyí is? I say, yes, Ṣèyí is an ordinary citizen like myself. He's not occupying any official position. I told them yesterday, I made it clear, that even if I'm coming to this hall and I'll be shot, I'll still come to this hall. At the end, today, the inauguration is concluded and I'm the NAN's president. I want Nigerians to know what has happened and that we are not going to give up and that Ṣèyí can do anything he wants to do. He's already in this hotel. This inauguration wouldn't have held. You can see the organization is not correct. See the way the things was hardly done. I told the MC, quickly start. Don't do no protocol.
do the inauguration as long as though they will be arresting or killing the NANS president now, who controls over 40 million Aluta forces. So I want to, for the want of time, I don't want to take much of our time, but I've told you in brief. So we cannot say, the most important thing which my government, which we want to do as leaders of NANS, is that we will fight the cultists. We will take away cultism from NANS, the touts from NANS. They are just a bunch of touts and criminal elements. When politicians want to do anything, they recruit them to do all of these things, and that is what we have come to fight. I need your support for us to be able to do this, because without you supporting me, supporting our leadership, there's no way we'll be able to achieve this, because these people have gone far. They have no shame. I want to say, finally, that Sheyi Tinubu is a very bad example to the Nigerian youth. And the worst thing that will happen to Nigeria will be for Sheyi Tinubu to become the governor of Lagos State. He has no shame. He has no character. I have been strapped naked. He has my video in his phone. If we are in a country where things work, they are supposed to trace that in his phone, and he should be prosecuted. I do not know if, what he wants to do with my naked video in his phone. It is also in the phone of the Senior Special Assistant to the President on Student Affairs. The Secretary, while we went to submit a letter to the Minister of Defense, the essay to the Minister of Defense told him that he saw my naked video while they were beating me. That is also in his own phone. This is the country that we are, but they are making a mistake with the wrong person. The honest solution to this for them to do the right thing, or they should quickly terminate my life. I thank you very much for listening, Your Excellency.